ojú kòkòrò ó lè wọ̀n bílíkì wọ́n bìyà òun ló máa ń ṣe bẹ́ẹ̀ tó ṣe ń ṣe o ó sì ẹ̀ bọ́ta kó wá appreciate àwọn èèyàn n tó ń dùn mí nú ọ̀rọ̀ rẹ nìyẹn o sì tí ì bá dojú ẹ̀ ọmọ kan wọ́n nù ẹ̀ nìyẹn o bọ́ta kó wá appreciate èmi ló fún time share fídíò rẹ ni wọn èmi gẹ́gẹ́ ló fún time wípé star lady ẹ̀ ń bọ̀ ní live lọ́jọ́ Saturday o ní 5:30 kí n jọ kí n máa bọ̀ appreciate àwọn èèyàn ẹ wá sára gbọ̀nà bí ọ̀rẹ́ bá lé àníyàn àpọ́n kúlé la ní kọ́fọ̀ mọ́sẹ̀ dàgbàjẹ́ tí mo lè gbé sépè lọ o sì lè dáná dè mí wọ́n gẹ́gẹ́ mọ̀ pé wo àbí tó bá fẹ́ jẹ̀yà jẹ́kú dórógbólókù bọ̀dà Muhydeen ní tẹ́ ẹ ṣe lánàá ẹ wrong lọ́pọ̀lọpọ̀ you are adult ni mi lè control yín ó ní wọn tẹ́ mi lè control yín mọ́ bọ̀ bẹ́ẹ̀ bá fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ẹ máa tẹ́ ẹ lọ kọ déètì onílẹ̀ tẹ́ ẹ bá lọ change lé yín lé kẹ́ ẹ máa tọrọ ẹ máa tẹ́ di pọ̀rípọ̀ yìí yàrá ya yín ṣiṣẹ́ owó sí àwọn tó ń fún yín lọ́wọ́ ni nígbà tẹ́ ẹ bá fi wà wèrè tẹ́ ẹ fi láwọn olóore kúrò lẹ́gbẹ̀ẹ́ yín ṣé ẹni tó ti ń pè yín bọ̀ láti bí 2 years back tó ti ń pè yín bọ̀ láti bí 2 years back ìyá mọ̀mí Olúṣọlá Kasim ìyẹn yẹn ń pè yín bọ̀ láti ẹ mọ iye DM tí ìyá yẹn wọ̀ because of pé mọ̀ bá gbé yín kí lẹ fi san fún Olúṣọlá Kasim ẹ tàn wùwá fi bí sólóore tẹ́ ẹ sẹ́nu gúgù bí ẹnu ọ̀ní tèmi ni òní rọgbọ́ tí ń bá yín dá sí o kọ́mọ̀ ní èpè dẹ́pọ̀n bolẹ̀ mú mi èpè anybody ò mú mi o mo wá sọ the right way ni o èmi ò fẹ́ ṣe bí ìyá courtroom tó yẹ kẹ́ fún lọ́rùn pa o èmi èkì ń bu ọmọ o mi bá like I like you normal but I will not mi ní bú ẹ bí mo ṣe bá ń ṣe lémi náà ni mo ṣe ń ṣe lọ́nà mi kì í bu ọmọ o mi kì í fi ẹ̀kọ́ tanná fún yẹn kẹ́nìkan má fi ẹ̀kọ́ tanná fún mi. ọmọ jánu o ọmọ jánu sẹ́mi mo kó bá yẹn mi mo ní kẹ́kọ̀ọ́ ogun ìdílé máa jà yín owó jánu ó tó bẹ́ẹ̀ kó owó jánu ó lè àfikún ògùngùn owó online máa dùn owó elépo owó onírú owó oníyọ̀ máa dùn owó tẹ̀ ṣiṣẹ́ fún ó pé èèyàn gan máa lé lórí ẹ̀ ni àbẹ́ ti lọ fowó dó lóṣó ni anangasi ẹ̀ láì tá a bá dúró lórí ilé yìí tí bá jáde fún yín tí máa bàjẹ́ mọ́ lọ́n lọ ẹ ní wásán láì kankan mọ́ ẹ má lọ gbájúmọ́ ní tẹ̀ ń ṣe owó jánu ẹlòmíín wárú orí ọ̀fẹ́ tẹ̀ ní ohun tí kò rí ẹ wá ń kégbe owó jánu o owó jánu o owó jánu o kí ni ìtumọ̀ gbogbo orí burúkú yìí bá fẹ́ tọ owó èwo ní tọ owó lórí burúkú tẹ́wọ̀ àmọ́sẹ́ owó jánu sí ẹ̀ tí yàgò èdè ni bó bá jánu ẹ mú gba pure water náà ayé òfẹ́ wọ ẹ kò ń pure water nkọ́lé náà Muhydeen láyéláyé yín ẹ má try nonsense tẹ try ẹ má try tí bá wọ ìpéjì yín ọ̀rọ̀ burúkú máa sọ gbá yín lórí o mi ní láti máa wọ WhatsApp ẹ kájọba pín wèrè ṣe o gbọ́dọ̀ online náà ni mo ti bí ọ sórí online náà ni mo lè ti yọ aṣọ ẹ pé o èsì inú ẹ tẹ̀yàn ń pọ̀n mo lè yá at any time èpí ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ ṣe fáwọn èèyàn gbogbo èèyàn ṣe o ẹ ṣe gbá ẹ ṣe àwo o lẹ́yìn ìgbà tá a parí iṣó iye tá a rí ní o nígbà tẹ̀ tiẹ̀ ti kọ́ sí olè lọ́wọ́ ọ̀gá rẹ̀ ó wá ṣe báyìí ìtọ́ bá mi báyìí ọ̀rọ̀ owó ló bá mi ẹ ya wèrè ni ta lọ̀rọ̀ owó bá ní Nàìjíríà wèrè gan tó ya wèrè tó fọṣọ mọ́ra ẹ̀ ya ọ̀rọ̀ owó bá báyìí ọ̀rọ̀ owó ló bá mi ṣe èmi mo padà dì yín ẹ ti ya wèrè wàhálà bó ṣe máa bẹ̀rẹ̀ nu o bí wo lè jàgùdá ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn o ẹ tètè jẹ́ agẹ́wọ̀ bọ̀dá Muhydeen kan tó di jàgùdá o bẹ́ẹ̀ ni na èwo ni ọ̀rọ̀ owó ló bá yín ìṣirò ìkíní kan ṣé ẹ ti dúpẹ́ tí wọ́n ṣe fún yín wọ́n ní báwo bá dúpẹ́ orí àná a ò ní rí mi gbà èwo ni báyìí olórí burúkú àbí ká fún yín lọ́rùn pàmí tẹ́tí ṣe láì fìdí ṣé ẹ yá wèrè ni ẹ̀yin ẹ sọ̀rọ̀ tí ó fi wá gbé yín kiri máa ń jó tí yín tanù yín ní dá sí ẹ sọ̀rọ̀ orí yín tó fẹ́ burú láti lẹ̀ ẹ sọ̀rọ̀ ló fi wá gbé yín mí ní bọ́ta yín wàá máa ṣe yẹ̀yẹ́ pé yín tó ojú kòkòrò ló pẹ́ débi tó wà yín wọ́n máa gbé yín tí ò sóyè kan tó lè yẹ wọ́n máa wá gbé yín kiri máa ń jó ní
ó di gbére nu ṣòkòtò wèrè ẹ̀yìn torí 50,000 10,000 1,000 tí wọ́n fẹ́ máa fòkú ọ̀rọ̀ gbàyè ọ̀rọ̀ lẹ́ni ẹ̀ ṣe báyìí ìní tí n bá lọ send request tí mo bá wọlé pé àbẹ́ fẹ́ ṣòfò ní bọ̀dà Muhydeen ìṣẹ̀lẹ̀ yìí kò pa láìfù tẹ́ ẹ fẹ́ ṣòfò ẹ pa láìfù kẹ́ ẹ bá mi DM ẹ máa pa straight mọ̀ bí yín ẹ wọ́n lọ sọ ń ta wà fi bí sólóore tẹ̀hún báyìí abẹ́ fẹ́ ráre ni owó tí wọ́n dá fún yín ṣe ti wá dúpẹ́ ẹ ti wá ṣàkáǹtì fún wa báwo lẹsẹ̀ náwó tọwọ́ fi jánu ní ìwà rọ́lọ́pọlọ kankan tó gòkè kò bẹ̀rẹ̀ pé ebi star lady gbowó fún yín ẹ ṣe wá lè fọ̀rọ̀ wá lẹ́nu wò pé èló ni star lady gbà àdúgbò ló bá ń rẹ pọ́nú mọ́tò àwọn àwàrẹ́ tí ó fọpọlọ béèrè pé èló ni star lady tó gbowó ìǹkú gbowó ṣàkáǹtì ni ẹ sì wá tún lówó jánu lónìí bẹ́ẹ̀ yìí tó bá fẹ́ fún yín lówó tó bá rí yín lórí show ó máa sọ pé pin your account number ló máa sọ kò ní ó tẹ̀ tí ní máa sọ pé ara wọn ló bá mi báyìí ìwà fibi sólóore wọ́n ń pè irú yín báyìí ẹ̀sìn kì í ró lóore ní like rubbish wọ́n ti dáwó fún yín ní ọ̀tí tẹ̀ mẹ́rin náà èmi gan wà náà wọ́n tó dáwó sí fún yín lórí Lady B program tí mo support yín tán tí mo ti torí ẹ̀gbá nọ́mbà yín tí mo ní kán dáwó fún yín ẹ̀yìn ìgbà yẹn kọ́ ni wọ́n já ṣọ́ọ̀bù yín torí àfibi sólóore ó lè ní dàgùdà ẹ wá sẹnu bí ìdèrí ọtí báyìí abẹ́ fẹ́ sófù tàlẹ́ fẹ́ bojú ẹ̀jẹ̀ ń ta tẹ́ tó bojú mi jẹ́ màá ti kọ́kọ́ bojú yín débi olórí burúkú sẹ́ẹ̀ fẹ́ ya wèrè ikú fẹ́ pa yín ni ẹ má try nonsense pẹ̀lú mi o ẹ lè try rẹ̀ pẹ̀lú ọ̀gá yẹn má try nonsense pẹ̀lú mi mo mọ iye tí wọ́n dá fún mi níbi 2020 tí wọ́n dáwọ́ fún mi mo sì fi dín ńlá nígbà tàlúbàríkà bá ti wo owó tí wọ́n bá ti dá fún ẹ wá sẹ́nu bí gbàgbós ẹlòmíì gan fi 50,000 ṣe POS ó sì jèrè àwọn ọmọ ń jẹun kan jẹ ń bẹ̀ èyí wá níbi 200 plus ọjọ́ tẹ́lẹ̀ bọ́ sí àwọn mi ò ti gbà ká nọ́mbà yín lọ́wọ́ mi ẹ̀yin ò lè dàgùdà ọmọ owó ò lè àfi bí sólóore máa ń pè yẹn mi ì báyàn rìn kí mọ́tò yẹn bá sọ̀rọ̀ ṣé ẹ ti káwọn tó fún yín ẹ káwọn tó support yín ẹ káwọn tó apologize fún yín wá ṣe páì pẹ̀lú yín tó yọ náà ẹ wá lẹ́ẹ̀rí yàwó àwítá ìwé ẹlẹ́ẹ̀rí yàwó tá ń fẹ́fẹ́ yín àbíwèrè lẹ́nu tó fẹ́fẹ́ yín ẹdí ó gbá yín kó gbowó ọwọ́ yín jápa tí yín ti ta ni ẹ tún mọ̀ sunkún bọ̀ lọ́nà ẹ wá sunkún báwa dìde rìn ẹ wá sunkún báwa alárùdálẹ̀ bí ọkọ̀ tipa abirùn láì jùlọ bí ẹ máa fi wèrè lọ yẹn náà ẹ sì máa padà jó tẹ ẹ máa dójó tẹ ẹ àbọ̀wọ̀ àwọn máa jókòó bí ẹ máa tójó tẹ rubbish nìyẹn náà rubbish that is total rubbish ni mi kì í ṣe cheat mi kì í ṣe òṣì ìdààmú ìdí ẹjẹ́ kórí ó pé o jẹ́ kórí ó pé ẹ̀yin gan olè níyìn o tá a bá tètè gé ọwọ́ ti yín ẹ̀ ní di jàgùdà bí ọ̀gá yín o olè níyìn tó ta olè níyìn olè ọ̀fọ̀n.